ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ pè ọ́ lóńdífá bífá bá fọre báre ò bá fọre ńkọ́ ó dá mi lójú ifá òun ò fọre torí tá a bá ń pọrí àwọn akọni nílẹ̀ Yorùbá bá ò bá tí ì pọrí Ààrẹ Ọ̀nà Kakanfò mo láò tí ì pọrí àwọn akọni jagunjagun olórí ogun arógun mátìdí arógun máfìtìbọn ṣe òun lóye Ààrẹ Ọ̀nà Kakanfò. Ògúnnágbòǹgbò tí dátọ́ lẹ́nu ìgbín mo kí yín o ẹ kú iṣẹ́ ogun mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́ mo kí yín tolú ogun ó yá ẹ jẹ́ kí n sáré dárúkọ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti kọjá lọ ẹ bá jẹ́ kí n gbóṣùbà rìbìtì fáwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti wọlé sùn. Mo kí yín ẹ kú iṣẹ́ ogun iṣẹ́ oríran yìí lẹ́yìn jẹ́ ibi ẹ wá bá sí ọ̀hún dé adániwáyé ti yan akọni tuntun tó máa báṣẹ́ lọ. Ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ joyè Ààrẹ Ọ̀nà Kakanfò ńlẹ̀ Yorùbá kòkòrò gángan ọmọ bíbí ìlú Ìwòye ni Ọ̀yátọ́pẹ́ òun l'Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́kejì ọmọ bíbí ìlú Ìwòye ni Oyèbí ọmọ bíbí ìlú Àjàṣẹ́ Kútọ́nù l'Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́kẹta Adéta ọmọ bíbí ìlú Jàbàtà l'Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́kẹrin Òkú láti ìlú Jàbàtà l'Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́karùn-ún Àfọ̀njá láya lókù ọkùnrin ogun ọmọ bíbí ìlú Ìlọrin l'Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́kẹfà Tóyèjẹ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ l'Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́keje Ẹdùn ọmọ bíbí ìlú Gbọ̀ngán l'Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́kẹjọ Amẹ́pò ọmọ bíbí ìlú Àbẹ̀wò l'Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́kẹsàn Kúrúnmí Àjàdí Ìgò Kúrúnmí ti kúnmọ lórun ọmọ bíbí ìlú Ìjàyè l'Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́kẹwàá Òjó Burúmákù ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ l'Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́kọkànlá Látòsà ọmọ bíbí ìlú Ìbàdàn l'Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́kejìlá Samuel Ọládòkè Akíntọ́lá ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ l'Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́kẹtàlá MKO Abíọ́lá Moshood ọmọ Ẹ̀gbámọ Olúṣàbí ọmọ gbogbo àkàlà ọmọ wọmúwọmú lọ́rọ̀ ké nàmúnàmú lóhùn ọ̀rọ̀ l'Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́kẹrìnlá. Nígbà MKO Abíọ́lá wá papòdà tán lọ́dítà ní ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́kẹẹ̀dógún lóníkálukú bá ń má bá ẹ̀ wá lágbájá ni ó jẹ́ tàmọ̀dò ló tọ́ sí ikú bàbá yẹ̀yẹ́ aláṣẹ ìwọ gangan lòṣà òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́dẹ̀ ọmọ Àtìbà Adéyẹmí o àtọ̀dálà láàfin Ọ̀yọ́ kúkú jẹ́ ọmọ kú tí pani tí bàbá dúpẹ́ àrùn tí sọmọ tí ìyá ò gbọdọ̀ gbin ó ń bọ́ lọ́wọ́ kọwọ́ ó sì sọ fún wọn fàkẹ́kọ̀ọ́ kan fà á lẹ̀ àṣẹ kó lè bá a dogun ni kó lè bá a dìjà kálàfin lè rí jẹ níbẹ̀ ni bàbá wa ṣe ni bàbá bá gbèrò orí kalẹ̀ wọ́n ní ta ni fọ́mú ta lè lẹ́dùn wá yàn lóye náà bá ní ta ni ẹni awírè Ògúnnágbòǹgbò tí dátọ́ lẹ́nu ògbìn ẹbí mi ẹgbẹ́ ta ni Ọ̀túnba Dr. Ganiyu Adams Oòduà Ààrẹ Ọ̀nà Kakanfò Ìgè Àdùbí ọlọ́sà mọ̀lẹ́tẹ́ ọmọ bí ìyá lè kú kó kú ọmọ bí bàbá lè kú kó máa lọ ọmọ wọn lárí gidi àkókò ọkọ Erelu Mojí ìyá Ààrẹ Ọ̀nà Kakanfò òun l'Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́kẹ̀ẹ́dógún Èdùmàrè tó yàn yín síbẹ̀ òní fàyín yọ bí jìgá ẹ bá mi sàmí ẹ̀ ẹgbẹ́ o nígbà tí wọ́n ti ń jà Ààrẹ Ọ̀nà Kakanfò bọ̀ ta ló lọ́mọ ogun ta ló lọ́mọ ẹgbẹ́ tó pọ̀ rẹpẹtẹ káàkiri àgbáyé gẹ́gẹ́ bíi títọ́ tó bá Dr. Ganiyu Adams Oòduà òun lọ lórí ọmọ ẹgbẹ́ OPC káàkiri Nàìjíríà òun tún wá lọ lórí ọmọ ẹgbẹ́ OPU káàkiri gbogbo àgbáńlá ayé Ọ̀túnba Dr. Ganiyu Adams Ààrẹ Ọ̀nà Kakanfò. Bí wọ́n bá wá bí yín lẹ́rẹ̀ wípé ta ló ní kí n kéde rẹ̀ fáráyé àwọn National Advanced Team Leader olórí ẹgbẹ́ wọn Muibi Animashaun ààrẹ aṣojú ọba ìlú Àgbàmú èmi Òkìkí Alákéwì Yorùbá ni mo wá ń sọ ọ́ di mímọ̀ fún gbogbo aráyé àdèsí ẹlẹ́wù wọ̀nyí bó bá wọ dúdú àwọ̀ pupa àwọ̀ yìí mọ̀nàmọ̀nà tí wọ́n ń pè lẹ́wọ̀ àrà. Ààrẹ